méjì mẹ́ta ṣebí Yorùbá ní òun lo ògùn. Àwọn bàbá wa tún wá sọ pé ògùn tí ò jẹ́ wọ́n léwé ẹ̀ lókù kan. Lọ́pọ̀ ọgbà kò dìgbà tó ògùn bá tó pé gba kó tó di pó ṣiṣẹ́. Ògùn bá ti pé ní méní tó ti pé méjì tẹ́ròjà ẹ pé mẹ́ta ògùn ni. Ẹja kan sára sáwọn bàbá àgbàlagbà jọ̀hún àná. Wò ó, ṣé o ti rí pé nǹkan mẹ́ta péré ló wà lọ́wọ́ mi? Nǹkan mẹ́ta péré ni. Kí nìkan ní? Òun ni Yorùbá pè látàrí àjà. Èkejì, òun ni wọ́n ń pè ní ọ̀kàn ẹ̀rọ. Ṣé o ti rí pé ọ̀kan tí ò lójú, òun rèé ni Yorùbá tó ń pè lọ́kàn ẹ̀rọ. Àtèyí tó kẹ́yìn ẹ̀, òun lè kúrò ojú ọ̀nà ẹyọ kan ṣoṣo. Ṣé o rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó mú lọ́wọ́ yìí, tí mo mú lọ́wọ́ yìí? Mo fọ Olódùmarè ṣẹ̀rí. Olódùmarè ọgbọ́ mo fi ṣẹ̀rí. Iṣẹ́ tó wà lọ́wọ́ mi yìí tó bá lè ṣe nínú ọdún ìwà láì wá dúpẹ́ fún Olódùmarè. Ẹ̀rọ gbèsè ni o. Ẹ̀rọ gbèsè. Gbèsè ò dáa. Olódùmarè ò ní jẹ́ ní lọ́rùn. Gbèsè ò dáa. Olódùmarè ò ní jẹ́ ní lọ́rùn o. Orí mi ò ní dorí gbèsè. Àyà mi ò ní dàyà gbèsè. Ilé mi ò ní dilé onígbèsè. Ọ̀rọ̀ mi ò wá ní dọ̀rọ̀ gbèsè. Gbèsè là á fi ṣọlá. Bọ́ bá rẹ́ lòmíì wá ní kò lè ṣe ó mọ́ jẹ gbèsè. Kò raṣọ, kò ra bàtà, kò rẹ̀wù, kò ra mọ́tò, kò kọ́lé tó jẹgbẹ́ lọ. Síbẹ̀ gbèsè ò jẹ́ ó sinmi. Báwo ni wàá ṣe ṣe? Tàbí bó lọ ṣe lè lo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ mi tí wàá fi bọ́ lọ́wọ́ gbèsè táyé tì bọ̀ ọ́ lọ́rùn? Jẹ́ n ṣàlàyé ọ̀rọ̀ mi kó yé ọ o. Ṣé o mọ̀ pé ohun tó máa mú kéèyàn jẹ gbèsè pọ̀? Ẹlòmíì máa ń jẹ gbèsè torí àfọ́fà. Àbí ẹni tó ń ta bàbá ti bí, ó gbowó iṣẹ́ oníṣẹ́, ó forí lélé bàbá ti bí, ó ta kinní ti bí, nọ́mbà 5 ló mú. 5 and a half sì ni nọ́mbà tó jẹ́wó. Ṣé ẹ mọ̀ pé ó ti jẹ gbèsè? Rárá o. Ìwọ tí kì í bá ṣe pé o fọwọ́ ara ẹ fa gbèsè sí rẹ lọ́rùn. Àbí ọtí mọ̀ gbọ́ ẹni tí ó lọ yáwó, yóò sì yáwó, yóò fi káwọn èèyàn lọlé ọtí, wọ́n mutí, wọ́n jẹja, wọ́n tún ṣọmọ. Ẹ gbọ́, ṣó wá jẹ gbèsè? Tó dùn mọ́ ló jẹ. Ṣùgbọ́n àwọn míì wà tó jẹ́ pé bí gbèsè ṣe ń ṣẹ́ sí wọn lọ́rùn wọn ò mọ̀. Wọ́n kàn sáà rí pé gbèsè ń rélu gbèsè, gbèsè ń rélu gbèsè, gbèsè ń rélu gbèsè, gbèsè ń rélu gbèsè sáwọn lọ́rùn ni. Bó o ni wàá ṣe ṣe tí wàá fi bọ́ lọ́wọ́ gbèsè? Ẹ̀rọ gbèsè òun ni mo mú lọ́wọ́ yìí. Bó o lọ ṣe máa ṣe? Sórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, wàá jó. Èyí ni wàá fi ṣe kẹ́yìn, ìyẹn atari àjà. Wàá ti kọ́kọ́ rí i pé ọkọ́ méjèèjì sínú agbada ó ń jó lọ. Tó bá ti wá fẹ́ẹ̀ jó tó ti fẹ́ẹ̀ dérú, ó wàá fatari àjà sí kó má bàa dérú tán yányán. Tó bá fatari àjà sí, ìwọ bá mi jó mẹ́tẹ̀ẹ̀ta yìí. Tó bá ti jó, tó bá ti kúnná, ó parí. Ó wá ní bó lọ ṣe lè lò ó, tàbí bó ni wọ́n ṣe lò ó. Ọ̀nà méjì tàbí ọ̀nà mẹ́ta ni Yorùbá máa ń gbà ń lo iṣẹ́ yìí. Àwọn bàbá jọ̀hún àná, wọ́n máa ń sin nígbẹ́rẹ́. Báwo ni wọ́n ṣe sin nígbẹ́rẹ́? Sórí ọwọ́ ọ̀tún wọn yìí, ó rí i pé ìka yìí, ìka kan já ga ju gbogbo wọn lọ. Sórí ìka mú ga jù wọ́n lọ yìí, wọ́n wá sin nígbẹ́rẹ́ mẹ́ta báyìí tí ó fi débì. Wọ́n sin níkan báyìí, sin níkan báyìí, sin níkan báyìí. Sọ pé ó ti di mẹ́ta. Wọ́n wá sin ní méjì báyìí, tàbí kí wọ́n sin ní 5 délẹ̀ báyìí. 5 délẹ̀ báyìí. Wọ́n wá sí, sọ pé ti sí kan báyìí. Wọ́n wá sí kan lẹ́gbẹ̀ẹ́ ńbì, wọ́n sí kan lẹ́gbẹ̀ẹ́ ńbì, wọ́n sì sí kan lẹ́gbẹ̀ẹ́ ńbì. Ó wá di mélòó? Wọ́n rí i pé ó ti di 8. Wọ́n á sí 5 délẹ̀ báyìí. Wọ́n wá sí kan báyìí, ó di 6.
wọ́n á sì kà báyìí ó di 7, wọ́n á sì kà báyìí ó di 8. Gbogbo tí ń jẹ́ t'Olódùmarè, gbogbo ogun tí ń fa gbèsè sáyé ẹni ló bá tán, ló bá parí. Ká wá sọ pé wo ò lè sín gbẹ́rẹ́, bó lọ tó ṣe wá lè lò ó. Àwọn bàbá jọ̀hún àná a máa ṣe tí wọ́n wàá dà á sí, wọ́n wàá pò ó mọ́ ọṣẹ. Ọṣẹ dúdú ni wọ́n máa pò ó mọ́. Tí wọ́n bá ti pò ó mọ́ṣẹ, wọ́n wàá máa fi ọṣẹ yìí wẹ̀ ní lárèlárè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó bá ṣe ẹni tí gbèsè ti mù lọ́rùn ni, wọ́n ní ó fi wẹ̀ lọ́jọ́ 7 léra. Ló bá parí, yóò bá bọ́ lọ́wọ́ ogun gbèsè táyé fàbọ̀ lọ́rùn. Ó fẹ́ pè mí, dákun pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84. Gbogbo ọ̀pọ̀ àǹfààní ló lè jẹ́ lórí Facebook wa, àǹfààní ló lè jẹ́ lórí other platform wa, pàápàá YouTube. Ìwọ subscribe sí YouTube channel wa, The OFM Abbas ní lórí YouTube. Subscribe sí YouTube channel wa, bí ṣe bá ṣe ń drop wá a máa rí ọ̀pọ̀ àǹfààní ló lè jẹ́ ń bẹ̀. Bá mi share àṣẹ yìí láṣẹ Elédùmarè, bó ṣe ń ṣe àánú Olódùmarè ò ní kúrò lọ́dọ̀ rẹ. Ìlú Òṣogbo la wà. Tó bá ti ń wá mi bọ̀ tó dé junction Ọ̀kíní ò lóṣogbo, ìwọ tó lọ ibi lóṣogbo lọ sí Ọ̀kíní. Tó bá ti dọ́kíní dé junction àkọ́kọ́ kó o dúró, ó wá gba àwọn ọlọ́kadà tó wà ń bí ọlọ́ọ̀lọ́ iléeṣẹ́ The OFM Abbas Ventures. Tàbí tó bá ti débẹ̀ kó wo wájú, ara àwọn tó ń tèso ń bẹ̀, wàá ródì kejì ọ̀nà, wàá rọ́nà eléruku kan ń bẹ̀. Ìwọ gbé ọ̀kadà láti bẹ̀, ọlọ́run lọ sí iléeṣẹ́ The OFM Abbas Ventures, tàbí kó ọmọ tọ̀nà yẹn bọ̀ wá ti rí signpost iléeṣẹ́ The OFM Abbas Ventures láwọn junction kọ̀ọ̀kan títí wàá fi dé iléeṣẹ́ wa. Ó fi rẹ̀ ẹ́ lẹ́ o, dákun mọ́ wo rẹ̀ ẹ́ ràn. Ayé ò láwọn ò gbóni jìgìjìgì, èèyàn ò láwọn ò fẹ́ ní ṣẹ̀sín, kálukú ni kó mọ́ wo rẹ̀ ẹ́ ràn. Ká fi re pàdé o, láṣẹ Elédùmarè.